igbákejì olódùmarè ni àwọn ọba aládé ń ṣe o. Saheed Òṣùpá ló kọ o. Bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ẹni òrìṣà dá ní ọba aládé nítorí orí tí yóò dé adé nínú agodo ẹni yóò ti wá o. Ọrùn tí yóò so ìjìgbara àlẹ̀kẹ̀ ń kọ́ nínú agodo ẹ̀mà náà ni. Ìgbàdí tí yóò wọ mọ́sáàjì aṣọ láti ìtàn náà yìnrìnyìnrìn. Wọ́n sọ pé nínú agodo náà ni yóò ti wá o. Ẹni Èdùmàrè bá pé kí wọn adé òwò lórí ẹ̀ tó gbèsè àwùjọ ọba aládé kò tọ́ ò kí ọmọ Yorùbá kan báyìí fojú ọba gbolẹ̀ o. Èyí tí ẹ̀ ń wò yìí ọmọ Yorùbá o. Ẹ̀yin ọmọ aládé ṣé kò kù díẹ̀ káàtó bí? Alore TV ilé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n.